láti Prison 24 TV àtúgbẹ́ tuntun dé. èrò aráyé lónìí. bọ́ọ̀lù bayọ̀ lókè àgàbà ní àtúndé o. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. èrò aráyé lónìí. làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. èrò aráyé lónìí. ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. èrò aráyé lónìí. 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 ẹ já tún wá kí ra wọn káàbọ̀. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24. lórí àkásílẹ̀ documentary BBC lórí TB Joshua wọ́n ní lórí documentary wọ́n ní iléeṣẹ́ móhùnmáwòrán TB Joshua ni wọ́n sọ pé gbogbo ètò ló ti tó báyìí tí wọ́n kúrò lórí DSTV GoTV wọ́n ní tí ó bá fi di bí ọjọ́ kẹtàdínlógún oṣù kínní ọdún tá a wà yìí pé ìkànnì Emmanuel TV ti TB Joshua wọ́n pé yóò kúrò ní orí àwọn tẹlifíṣàn tí a ń gbìyànjú àti sọ yìí o inú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní o. nínú ìwé ìròyìn Blueprint wọ́n ní ènìyàn mẹ́fà farapa níbi ìkọlù tó wáyé ní òpópónà Kaduna sí Àbújá. bákan náà ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti ń pè fún pé kí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ Betta Edo látàrí àfọwọ́rá owó jìbìtì kan tí wọ́n sọ pé ó tó 585 million naira. gómìnà ìpínlẹ̀ Anambra Soludo ló ti fún ọba aláyé kan ní ìwé láti rọrọ́ kún nílé lórí ẹ̀sùn pé ó fi sẹ́nitọ́ Uba joyè. nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde fún tòní náà ni wọ́n tún ti rí àkọlé eléyìí o bó tiẹ̀ ṣe pé gbogbo àwọn ìwé ìròyìn tó jáde fún tòní ni wọ́n fi kíní ọ̀hún ni wọ́n fi kó àǹkó wọ́n ní ààrẹ Tinubu ni ó ti mú àdínkù bá owó tí wọ́n máa ná lórí àwọn ló ti mú àdínkù bá iye àwọn èèyàn tí wọ́n máa jẹ́ ìsọ̀ǹgbè tí wọ́n máa tẹ̀lé ààrẹ igbákejì ààrẹ àti àwọn mínísítà àti àwọn ìyàwó ààrẹ wọ́n ní ó ti dín gbogbo wọn kù pẹ̀lú ìdá 60 nínú ọgọ́rùn-ún nínú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí àkọlé ọ̀hún láàárọ̀ òní. ìwé ìròyìn This Day òun lèmi balẹ̀ sí kábì báyìí. NDDC sọ̀rọ̀ lórí iṣẹ́ àkànṣe tó lé ní 500 tí wọ́n patì ní ìpínlẹ̀ Rivers. ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti gbójú agan wo gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì Fáyọ̀ṣe o lórí bí ó ṣe sọ pé òun lu ẹni tí ń ṣe gómìnà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti ní òun lù lọ́gbẹ̀ẹ́nu òun sì fòtẹ̀jọ́ gbà wípé ẹ̀mọ́ báṣẹ̀rẹ̀ lọ fún sáà kejì ẹgbẹ́ òṣèlú PDP sọ̀rọ̀ wípé àpò ara Fáyọ̀ṣe ní Fáyọ̀ṣe sọ kí ní ọ̀hún sí o wípé kì í ṣe èròǹgbà gbogbo ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkìtì. Shaib fọmú bí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP láti ẹkùn àríwá Edo ṣe ṣàtìlẹ́yìn fún èròǹgbà ASUU Ighodalo láti di gómìnà. lórí ọ̀rọ̀ Betta Edo náà ni ẹ ti mọ̀ pé òun ní ìṣàjẹ́ báyìí tí gbogbo èèyàn kọ́ lọ́wọ́ báyìí wọ́n ní àjọ EFCC ni wọ́n ti nawọ́ ìwádìí wọn sí àwọn ilé ìfowópamọ́ àwọn ọ̀gá àgbà ilé ìfowópamọ́ tí wọ́n sì sọ pé kí gbogbo wọn kí wọ́n kó àwọn òwe tó ní ṣe pẹ̀lú owó ọ̀hún pé kí wọ́n yọ̀ǹda rẹ̀ sílẹ̀ ìròyìn kọ́nà tún wà lábẹ́ òní níbi tí wọ́n ti sọ pé àjọ EFCC pé àìmọye wákàtí o ni wọ́n fi ń pọ́ Betta Edo lọ́fùpọ̀ lórí ọ̀rọ̀ náà ní àná òde yìí. ọjà àgbáyé rí èrè 1.6 trillion naira ní ọjọ́ kan. Ayédatiwa ni ó ti fọwọ́ sí pé kí wọ́n lọ san owó ìfẹ̀yìntì fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n fẹ̀yìntì ní ìpínlẹ̀ Ondo ní ọdún 2014 o. àjọ EFCC àti ICPC ti sọ gbangba-gbangba pé
kò sí ẹni tó kọjá òfin ní ilẹ̀ Nàìjíríà. Wọ́n ní àwọn yóò fi kélé òfin gbé ẹnikẹ́ni tó bá tẹ òfin lójúmọ́lẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà mo kúkú ṣe wà o lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe yọ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan Rauf Ọláníyàn bí wọ́n ṣe yọ nípò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà tí àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin ọ̀hún tí wọ́n yọ nípò. wọ́n ní ilé ẹjọ́ tí ó ń gbọ́ ẹjọ́ kòtẹ́milọ́rùn ni wọ́n ti fi ọjọ́ tí wọ́n gbọ́ ẹ̀sùn tí Rauf Ọláníyàn pè ó tí wọ́n ti sún sí ọjọ́ 8 oṣù kejì ọdún tá a wà yìí o. Ìjọba àpapọ̀ gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti rí sí àtúnṣe àwọn òpópónà èyí tó jẹ́ ti ìjọba kí wọ́n wo bí wọ́n ṣe lè ṣe é àti iye tí yóò ná wọn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ni ó ti ṣe ìkìlọ̀ fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò ní ìpínlẹ̀ náà pé kí wọ́n yàgò fún ìwà àjẹbánu àti ìlòkulò ọ́fíìsì kó wa wọn. Bákan náà ni wọ́n ti sọ pé ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti lu gómìnà Adélékè tí wọ́n ti jàn lóòótọ́ wò fún sáà kejì lórípò. Ilé ẹjọ́ dá IGI dúró láti lè ṣe ìpàdé gbogbogbò wọn tó yẹ kó wáyé ní ọjọ́ 22 oṣù yìí. Ìjọba àpapọ̀ ni ó ti gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ tí wọ́n máa ṣe ìwádìí àwọn ilé ẹ̀kọ́ gíga aládàáni lórílẹ̀‐èdè yìí àti àwọn ilé ẹ̀kọ́ gíga tí ó wà nílẹ̀ òkèèrè tí àwọn orílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n ń lọ. Inú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí ìròyìn ọ̀hún o láàárọ̀ òní. Àwọn ènìyàn 11,000 ló jẹ ìrónilágbára jákèjádò ìpínlẹ̀ Èkó láti ọwọ́ gómìnà wọn ìyẹn ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú láti bíi ọdún 4 sẹ́yìn. tó nígbà tí ẹ ti gbọ́ àwọn kókó àwọn ìròyìn ọ̀hún tí a fẹ́ kà ní kọ̀ọ̀kan ìdèdè sí létí ní báyìí ẹ jẹ́ ká sáré bomi là díẹ̀ à ń padà bọ̀ lórí ètò. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. àtúntún aréde pàkó yìí bá bámọ̀ gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣọ àwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1 347 285 7401. lórí Facebook Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. ẹ já tún máa kíra wa káàbọ̀ padà sí abala láti máa gbọ́ kẹtẹpẹ àwọn òròyìn tí a ti ka kókó ẹ̀ sí wa létí ní kọ̀ọ̀kan èjèèjì lọ́dọ̀ tí níbi ẹjẹ́ ń bẹ̀rẹ̀ ìròyìn ọ̀hún látinú ìwé ìròyìn Daily Trust. ní ojú ewé ìwé ìròyìn Daily Trust tó jáde fún tòní níbẹ̀ náà ni mo ti rí àkọlé ìròyìn kan níbi tí wọ́n ti pe àkọlé ọ̀hún ní Edugate ọ̀rọ̀ ọ̀hún ó jọ bíbà tí wọ́n kọ èdè ìbò ṣùgbọ́n tí wọ́n bá sọ pé Edugate tí wọ́n bá sọ pé kinní kan géètì síwájú oko èèyàn á jẹ́ pé wọ́n bá onítọ̀ wọ́n bá fà á lórí bóyá ìnákùná owó àbí nǹkan kan ni o wọ́n ṣàpèkínní ọ̀hún ní Edugate wọ́n ní àjọ tí ó ń rí sí ìwà àbàjẹ́ lórílẹ̀‐èdè yìí Economic and Financial Crime Commission ni wọ́n sọ pé wọ́n ti nawọ́ ìwádìí wọn sí àwọn báǹkì kan ní orílẹ̀‐èdè wa Nàìjíríà bíi Zenith Bank, Jaiz Bank, Providus Bank àti àwọn ọ̀gá àgbà láwọn ilé ìfowópamọ́ yìí o wọ́n ní kí àwọn náà kí wọ́n wá sọ tinú wọn
lórí tí wọ́n mọ̀ nípa owó ọ̀hún o. Bákan náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ báǹkì ni wọ́n sọ pé bí wọ́n ṣe ránṣẹ́ pé àwọn ọ̀gá àgbà láwọn ilé ìfowópamọ́ yìí wọ́n ní tí ó jẹ́ tí ó yẹ kó ṣẹlẹ̀ ní pé gbogbo ìgbà náà ló yẹ kí ìwádìí máa wáyé lóòrèkóòrè o. Ẹgbẹ́ òṣèlú PDP náà tún sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe lórí ọ̀rọ̀ ọ̀hún o, níbi tí wọ́n ti ń pè fún pé kí wọ́n yọ ẹni tí ń ṣe Túnjí Òjó tí ń ṣe ìkan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Tinubu, pé kí wọ́n yọ nípò lórí owó kan náà tí òun náà tó 438 million naira tí ó jẹ́ owó iṣẹ́ àgbàṣe kan nínú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí àkọlé eléyìí o láàárọ̀ òní. NDDC sọ̀rọ̀ lórí iṣẹ́ àkànṣe tó lé ní 500 tí wọ́n patì ní ìpínlẹ̀ Rivers. Niger Delta Development Commission NDDC ní àná ló ti sọ pé iṣẹ́ àkànṣe tó tó 953 tí àjọ ọ̀hún gbé fún àwọn agbaṣẹ́ṣe ló ti di àkọ̀tì ní ìpínlẹ̀ Rivers. Aṣojú àjọ ọ̀hún láti ìpínlẹ̀ Rivers olóyè Tony Okocha ló sọ èyí ní àkókò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹgbẹ́ Rivers State Council of Traditional Elders RSCTR ní ìlú Port Harcourt. Okocha ní àjọ NDDC ni ó ń ṣiṣẹ́ takuntakun láti rí pé ó yí èrò ọkàn àwọn ọmọ ìpínlẹ̀ náà padà sí dáadáa. Ó ní ìpinnu àjọ ọ̀hún ni láti yí ìwà padà gẹ́gẹ́ bí ó ṣe sọ nínú ìwádìí tí ó ṣe. Ó ní ìpínlẹ̀ Rivers ní ìpínlẹ̀ kejì tí iṣẹ́ tí wọ́n ti patì ti pọ̀ jùlọ. Ó ní iṣẹ́ tó tó 953 ni wọ́n ti patì ní tùbútòrò ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ alága fún ẹgbẹ́ Rivers State Council of Traditional Rulers Sergeant Awuse dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu fún àwọn ènìyàn tó kún ojú òṣùwọ̀n èyí tó ṣẹ̀ṣẹ̀ yàn sínú àjọ NDDC. Inú ìwé ìròyìn Daily Trust náà ni mo ti tún fẹ́ mú ìròyìn eléyìí. Wọ́n ní Gbajabiamila ni ó ti lu fọ́tò síta o àwọn èèyàn tí wọ́n wà nídìí bí Tinubu bí ó ṣe di ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tí ń ṣe olórí àwọn òṣìṣẹ́ sí ààrẹ títún ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí Honorable Fẹ́mi Gbajabiamila ni ó ti sọ̀rọ̀ bí ààrẹ Tinubu ṣe mókè nínú òṣèlú. Ó ti so gbogbo ẹ̀ mọ́ àjọṣepọ̀ tó dánmọ́rán kan tí Tinubu gbé kalẹ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ lásìkò tí ó fi wà nípò aṣòfin lọ́dún 1992 lórílẹ̀-èdè wa Nàìjíríà. Gbajabiamila ló sọ eléyìí o lásìkò ayẹyẹ ìgbàlejò àti fífi àmì ẹ̀yẹ dánilọ́lá kan tí wọ́n ṣe fún òun àti àwọn ọmọ ẹgbẹ́ inú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin rí tàbí àwọn tí wọ́n ti jẹ́ mínísítà tàbí gómìnà rí. Àwọn tí ìpéjọpọ̀ náà tún dá lọ́lá ní gómìnà ìpínlẹ̀ Niger Honorable Umar Babo àti mínísítà fún ìdàgbàsókè eré ìdárayá Honorable John Eno. Nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ayẹyẹ náà Gbajabiamila ẹni tí ó fi ẹ̀mí ìmoore hàn sí àwọn akẹgbẹ́ rẹ̀ tẹ́lẹ̀ látàrí ayẹyẹ náà tí wọ́n fi bu ọlá fún un. Ó wá tún fi àìdùnnú rẹ̀ hàn sí àwọn tí kò péjú pésẹ̀ síbi ayẹyẹ náà láti wá gba àmì ẹ̀yẹ tí wọ́n ti là kalẹ̀ sílẹ̀ fún wọn. Gbajabiamila sọ ó ní màá sọ ohun kan fún gbogbo yín lónìí tẹ́ẹ̀mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ní ààrẹ Tinubu ò wípé ààrẹ Tinubu fúnra rẹ̀ gan lè mọ́mọ́. Ó ní mo ti wà pẹ̀lú ààrẹ Tinubu ọjọ́ ti pẹ́ o. Ó ní òun jẹ́ ọ̀kan lára àwọn tí ó jẹ́ igun ṣoṣo tí ó ń parí ké fún ààrẹ o. Ó ní àti wípé òun ti gbé ààrẹ dé ibi tí òun tí ó gbé ààrẹ dé ibi tí ó wà lónìí jẹ́ àwọn akẹgbẹ́ rẹ̀ lásìkò tí ó wà nípò aṣòfin lórílẹ̀‐èdè yìí nígbà náà ní ọdún 1992. Gbajabiamila ló sọ̀rọ̀ yìí o lásìkò ayẹyẹ ìgbàlejò náà. Nínú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní. Ìwé ìròyìn This Day òun náà ni mo ṣe wà. Ṣàìbù fọmú bí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP láti ẹkùn àríwá Edo ṣe ṣàtìlẹ́yìn fún èròǹgbà Adeoye Ighodalo láti di gómìnà látàrí ètò ìdìbò abẹ́lé fún ipò gómìnà tó máa wáyé nínú oṣù keje ní ìpínlẹ̀ Edo. Igbákejì gómìnà ọ̀gbẹ́ni Philip Shaib ti fọmú lórí ìpàdé kan tí ẹgbẹ́ PDP pè láti ọ̀dọ̀ igbákejì fún gómìnà tẹ́lẹ̀ olóyè Mike Ogiadele láti gba Adeoye Ighodalo. Ogiadele ni ó jẹ́ igbákejì gómìnà tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ Edo nínú ìṣèjọba ọlọ́dún mẹ́jọ èyí tó kógbá wọlé tí olóyè Lucky Ibinedo darí. Àwọn tí wọ́n wà níbi ìpàdé náà ni agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣòfin Blessing Agbébaku, Yisa Brahima Johnson
Agbólọgbà àti àwọn mìíràn. Nígbà tí ó bá àwọn ènìyàn tó tì í lẹ́yìn sọ̀rọ̀, Ṣàìbù júwe ìpàdé ẹgbẹ́ òṣèlú PDP náà gẹ́gẹ́ bí èyí tí wọ́n fi tàbùkù rẹ̀ àti ọ́fíìsì rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì gómìnà fún ìpínlẹ̀ náà. Ó ní ìpàdé náà kò lórí, bẹ́ẹ̀ ni kò nírò tí kò sì so èso rere kan. Ó wá tẹ̀síwájú pé nítòun ìpàdé náà kò wáyé nítorí òun ni adarí fún ẹgbẹ́ PDP ní ìlà oòrùn àti igbákejì gómìnà fún ìpínlẹ̀ náà. Ó ní ìpàdé yòówù tí wọ́n bá pè láti ṣe tí wọn kò bá fi tó òun létí, irú ìpàdé bẹ́ẹ̀ kò fẹsẹ̀ múlẹ̀. Inú ìwé ìròyìn Daily Trust náà ni wọ́n tún ti rí ìròyìn eléyìí o, ìyẹn lórí owó tó ní í ṣe pẹ̀lú 500 mílíọ̀nù náírà ó lé 100 ó tún lé 5 mílíọ̀nù náírà tí ó fa wuyewuye lọ́wọ́ báyìí níbi tí kíní ọ̀hún ti kan ẹni tí ń ṣe mínísítà fún ìgbáyégbádùn ọmọ ènìyàn àti mímú àdínkù bá iṣẹ́ àti òṣì láwùjọ Betta Edu tí ó ti kọ́ gbẹ̀gbọ̀. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ni wọ́n ti pè fún yíyọ kúrò nípò ẹni tí ṣe mínísítà fún ọ̀rọ̀ ìgbáyégbádùn ọmọ ènìyàn àti mímú àdínkù bá iṣẹ́ àti òṣì láwùjọ Betta Edu látàrí bí ẹnu ṣe ń pọ̀ lórí jìbìtì owó kan tí ó tó 500 mílíọ̀nù náírà ó lé 100 ó tún lé 5 náírà. Ẹni tí ṣe akọ̀wé ìkéde nínú ẹgbẹ́ òṣèlú PDP Débọ̀ Olóògùn Àgbà nínú ọ̀rọ̀ kan ló sọ wọn wípé ó jẹ́ ohun tí ó bá ní lójijì tí ó sì bàyàn lọ́kàn jẹ́ wípé odidi mínísítà tí wọ́n kó owó ìlú sí ìkáwẹ̀ láti fi owó náà ṣe àtìlẹ́yìn fún àwọn tí wọn kò rí jájẹ láwùjọ. Ó ní ó gbé owó náà tí ó jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà gba ibòmíràn lọ. Ó ní tí Betta Edu bá sì wà ní ipò mínísítà lórílẹ̀‐èdè yìí, èyí yóò máa ru àwọn orílẹ̀‐èdè yìí lọ́kàn sókè o. Ìyẹn bí ó ṣe jí owó ìlú kó tí yóò sì bí àwọn ènìyàn nínú gidigidi lórílẹ̀‐èdè yìí. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tún ní bí mínísítà náà kò tiẹ̀ ṣe bí ẹni pé òun ṣe ohun tó burú jáì àti bí ó ṣe ń gbìyànjú àti láti kí ìwà bí ó ṣe gbé owó náà gba ibòmíràn lọ pé ó jẹ́ ohun tí ó burú jáì o tí ó sì jẹ́ ìwà ọ̀daràn pọ́nbélé lẹ́yìn tí ó ti gbogbo sínú ìṣèjọba ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Nínú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní o. Jákèjì sáré ju àwọn kókó ilé ìmọ̀ nínú ìwé ìròyìn this day. Ọjà àgbáyé rí èrè 1.6 trillion naira ní ọjọ́ kan. Àjọ EFCC àti ICPC ti sọ gbangba-gbangba pé kò sí ẹni tó kọjá òfin ní ilẹ̀ Nàìjíríà. Wọ́n ní àwọn yóò fi kélé òfin gbé ẹni tó bá tẹ òfin lójúmọ́lẹ̀. Ilé ẹjọ́ dá IGI dúró láti lè ṣe ìpàdé gbogbogbò wọn tó yẹ kó wáyé ní ọjọ́ 22 oṣù yìí. Ìjọba àpapọ̀ gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti rí sí àtúnṣe àwọn òpópónà tó jẹ́ ti ìjọba kí wọ́n wo bí wọ́n ṣe lè ṣe wọ́n àti iye tí yóò ná wọn. Àwọn ènìyàn 11,000 ló jẹ àǹfààní ìrónilágbára jákèjádò ìpínlẹ̀ Èkó láti ọwọ́ gómìnà wọn Ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú láti bí ọdún 4 sẹ́yìn. Bákan náà nínú ìwé ìròyìn Daily Trust náà àwọn kókó kan náà wà tí mo fẹ́ sáré tún kà sí wa létí o kó tó di pé mo tàtà pínṣẹ̀ lọ sínú ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ òní o lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àkásílẹ̀ fọ́nrán kan documentary nípa olóògbé tí ń ṣe olùdásílẹ̀ ìjọ Seun ìyẹn Synagogue Church of All Nations. Ilé ìjọsìn ọ̀hún ti sọ̀rọ̀ pé fọ́nrán àkásílẹ̀ tí wọ́n ṣe ń pa olùdásílẹ̀ ìjọ àwọn èyí tó ti dolóògbé wọn ní ohun tí ò tiẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ pátápátá ni o. Bákan náà wọ́n ní àwọn ọmọ ológun ní orílẹ̀-èdè Niger ni wọ́n ti fi ọmọ Bazoum sílẹ̀ o ìyẹn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí ó ti wà ní àhámọ́. Tiwa Savage ó ti fi ẹjọ́ Davido ó ti fi sun àwọn ọlọ́pàá o níbi tí ó ti sọ pé ó dúnkokò mọ́ ẹ̀mí òun o. Nínú ìwé ìròyìn Daily Trust ni mo ti ka àwọn kókó ọ̀hún ni mo ti ka àwọn ìròyìn ọ̀hún láàárọ̀ òní o. Inú ìwé ìròyìn Blueprint ni èmi ti fẹ́ bẹ̀rẹ̀ ìròyìn yìí. Ààrẹ Tinubu mú àdínkù bá iye tí ìjọba yóò máa ná lórí ìrìn àjò àti àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìṣèjọba pẹ̀lú ìdá 60 nínú 100. Ààrẹ ló ti pàṣẹ ojú ẹsẹ̀ pé kí àdínkù bá iye owó tí àwọn aṣojú ìjọba àti ẹ̀rẹ pàápàá máa ń ná níbi ìrìn àjò pẹ̀lú 60 nínú 100. Olùdámọ̀ràn fún ààrẹ lórí ètò ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ Àjúrì Ngaleli
ló sọ ní ọjọ́ ìṣẹ́gun nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílé ìgbé ààrẹ tó wà nílùú àbújá. Ó ń ṣe àpèjúwe yìí gẹ́gẹ́ bí ọ̀nà láti ṣọ́wó ná. Gẹ́gẹ́ bí Ngegale ti ṣe sọ, ó ní iye àwọn tó ń kọ́wọ̀ọ́rìn pẹ̀lú ààrẹ ní ìrìn àjò náà ló dínkù. Ó ní àwọn tí yóò kọ́wọ̀ọ́rìn pẹ̀lú ààrẹ nínú ìrìn àjò abẹ́lé ló ní wọ́n ti gé sí ènìyàn 25 tí àwọn tí ilẹ̀ òkèèrè sì jẹ́ 20 ènìyàn. Ó ní iye àwọn tí yóò máa kọ́wọ̀ọ́rìn pẹ̀lú igbákejì ààrẹ, ìyàwó ààrẹ àti ìyàwó igbákejì ààrẹ náà ni wọ́n tún ti dínkù. Àwọn tí yóò máa kọ́wọ̀ọ́rìn pẹ̀lú mínísítà sí ìrìn àjò ilẹ̀ òkèèrè ló ti di ènìyàn 4. Àwọn ìlànà yìí ni wọ́n ti fi ṣọwọ́ sí àwọn tí ọ̀rọ̀ kàn tí oníkálukú sì ti mọ̀. Àṣẹ ló wá lẹ́yìn ọ̀sẹ̀ 4 tí ìṣèjọba Tinubu kojú awuyewuye kan pé àwọn aṣojú ilẹ̀ Nàìjíríà tó wá ṣojú wọn níbi ìpàdé àgbáyé kan tó wáyé ní ilẹ̀ Dubai ti pọ̀ jù. inú ìwé ìròyìn Nigerian Tribune ní èyí tún kalẹ̀ sí báyìí o ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni wọ́n ti gbójú agan wo gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì Fáyọ̀ṣe lórí bí ó ṣe sọ pé òun buwọ́ lùbọ́ pé òun jan ìyànsípò Oyèbámíjí ti ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀hún lọ́wọ́lọ́wọ́ báyìí pé òun jọ lóǹtẹ̀ fún sáà kejì lọ́fíìsì o ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti bu ẹnu àtẹ́lu gómìnà nígbà kan rí nípínlẹ̀ náà Ayọ̀délé Fáyọ̀ṣe látàrí ìbuwọ́lù kan tí ó ṣe láìpẹ́ yìí fún ẹni tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ Bíọ́dún Oyèbámíjí fún sáà kejì ní ọ́fíìsì nínú ìdìbò tí yóò wáyé ní ìpínlẹ̀ náà ní ọdún 2026 ẹgbẹ́ alátakò PDP náà ni wọ́n wá fi apá jánu lórí ìbuwọ́lù náà tí ó wáyé ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá yìí níbi tí Fáyọ̀ṣe ti buwọ́lù Oyèbámíjí ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìlú Èkó lásìkò ìgbà tí ìyàwó rẹ̀ ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí 60 ọdún. Nínú àtẹ̀jáde kan tí ó jáde síta ní ìparí ìpàdé ẹgbẹ́ òṣèlú náà ní ìlú Adó Èkìtì tí ṣe olúùlú ìpínlẹ̀ Èkìtì nílé adarí ẹgbẹ́ òṣèlú náà kan tí orúkọ wọn jẹ́ Mákànjọ́lá Ògúndípẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun. Àwọn tí ọ̀rọ̀ kàn nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party sọ wípé ìbuwọ́lù tí gómìnà tẹ́lẹ̀ náà ṣe Fáyọ̀ṣe ó jẹ́ ìpinnu Fáyọ̀ṣe nìkan ni fún ara rẹ̀ tí kò sì fi ìgbà kankan jẹ́ ìpinnu ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lápapọ̀ nípínlẹ̀ Èkìtì. Inú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́tí lè ka ìròyìn ọ̀tọ̀ láàárọ̀ òní. Ìjọba àpapọ̀ gbé ìgbìmọ̀ kan kalẹ̀ láti ṣe ìwádìí lórí àwọn fásitì aládàáni. Ìjọba àpapọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ló ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni 6 kan dìde láti tanná wádìí àwọn fásitì tó jẹ́ ti aládàáni ní orílẹ̀-èdè yìí. Wọ́n dá àwọn fásitì tí wọ́n dá sílẹ̀ láti ọdún 15 sẹ́yìn títí di àsìkò yìí. Mínísítà fún ètò ẹ̀kọ́ Pòfẹ́sọ̀ Tahir Mamman ló fi èyí léde nílùú Àbújá níbi tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ àjọ náà. Ó ní èyí yóò fi hàn bóyá àwọn fásitì aládàáni wọ̀nyí kún ojú òṣùwọ̀n, ṣé wọ́n ní àwọn ohun tó yẹ kí wọ́n ní àti àwọn ohun mìíràn. Ìgbìmọ̀ náà ni wọ́n yàn láti ilé-iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, ọ́fíìsì olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò, ẹ̀ka tó ń rí sí ìdàgbàsókè àwọn ọ̀dọ́ àti ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ fásitì ní orílẹ̀-èdè yìí. Àjọ náà ni wọ́n fún ní ọ̀sẹ̀ 8 láti ọjọ́ tí wọ́n ti fi lélẹ̀ láti parí gbogbo ìwádìí wọn. Àwọn ìgbìmọ̀ náà ni a ti rí Pòfẹ́sọ̀ Jubril D. Amin ni òun ni ó jẹ́ alága àti dókítà Chris Mayaki tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ NUC gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. Àwọn yòókù ni ambassador Lazarus Pasaba Pate ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, Abel Ọlárẹ̀wájú àti Omer Nwokoko tí àwọn méjèèjì wá láti ẹ̀ka tó ń rí sí ètò ààbò, Amina Luga láti ẹ̀ka fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti ìdàgbàsókè, Ayadom Iyoya aṣojú fún àjọ JAMB àti aṣojú kan láti ẹ̀ka èyí tó ń rí sí ètò ìdájọ́. Nínú ìwé ìròyìn Nigerian Tribune ìròyìn kan tó ti kà tẹ́lẹ̀ náà ó náà tún wà níbí mo tún ní kí n náà tún kí ọ lẹ́yìn lápá ọ̀dọ̀ tèmi ń bí. Wọ́n ní ààrẹ Tinubu ni ó ti mú àdínkù bá iye àwọn èèyàn tí wọ́n rán kọ̀wọ́rìn wọn tí àwọn ààrẹ igbákejì ààrẹ
ìyàwó ààrẹ àwọn mínísítà tí wọ́n bá ń rìnrìn àjò ó ti mú àdínkù bá wọn pẹ̀lú ìdá 60 nínú 100. ní báyìí wọ́n ní àwọn tí wọ́n máa tẹ̀lé ààrẹ rìnrìn àjò ń wò wípé wọn ní máa ju 25 lọ báyìí o fún ìrìnàjò tí ò bá ju àárín orílẹ̀-èdè wa Nàìjíríà lọ, nígbà tí àwọn tí wọ́n mọ̀ kọ́wọ́ ní pẹ̀lú ààrẹ tí a bá ń sọ̀rọ̀ pa ìrìnàjò lọ sí òkè òkun pé wọn ní ju wọn gbọ́dọ̀ ju 20 lọ. bákan náà fún ti igbákejì ààrẹ wọ́n ní àwọn tí wọ́n mọ̀ tẹ̀lé igbákejì ààrẹ rìnrìn àjò káàkiri àwọn ìpínlẹ̀ lórílẹ̀-èdè yìí wọ́n ní wọ́n ti dín àwọn kù sí 15 nígbà tí wọ́n sì sọ pé fún ìrìnàjò ilẹ̀ òkèèrè wọ́n ti sọ wọ́n di 5. fún ti aya ààrẹ lórílẹ̀-èdè yìí wọ́n ní àwọn tí wọ́n máa bá aya ààrẹ rin ìrìnàjò láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà gbogbo wọn ní ju 10 lọ. ẹ̀ta bá ń sọ̀rọ̀ nípa ìrìnàjò sílẹ̀ òkèèrè wọ́n ní wọn ní ju 5 lọ. nípa ti àwọn mínísítà tí wọ́n pé àwọn tí wọ́n máa tẹ̀lé mínísítà kiri tí wọ́n máa kọ́ wọlé pẹ̀lú wọn ní àwọn tí ẹni ju 4 lọ ní tiwọn. nínú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti ka ìròyìn yìí, gbogbo ìwé ìròyìn tó jáde fún tòní náà ni wọ́n fi kíní ọ̀hún kó wà kó láàárọ̀ òní o. nínú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní. ẹ ń sáré jọ àwọn eléyìí mọ kí n tó káàdì ìròyìn wọn nílẹ̀. ọwọ́ àjọ EFCC ti tẹ Peter Edu lórí bíbà náà owó kan tó tó 585 million naira. ìjọba àpapọ̀ ló ti sọ pé àwọn yóò dojú kọ gbogbo ìṣòro tó ń kojú ẹ̀ka pàṣípààrọ̀. ènìyàn 6 farapa níbi ìkọlù tó wáyé ní òpópónà Kaduna sí Àbújá. gómìnà ìpínlẹ̀ Anambra Soludo ló ti fún ọba aláyé kan ní ìwé láti lọ rọ́kún nílé lórí ẹ̀sùn pé ó fi sẹ́nitọ̀ Uba joyè. àwọn ajínigbé ló ti ń béèrè mílíọ̀nù lọ́nà 50 fún ìtúsílẹ̀ bàbá àgbà kan Adélájà ẹni 70 ọdún. nínú ìwé ìròyìn Nigerian Tribune ìròyìn kan wà ń bẹ̀ o, wọ́n ní ìjọba àpapọ̀ ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ o tí wọ́n máa tanná wádìí àwọn ilé ẹ̀kọ́ aládàáni lórílẹ̀‐èdè yìí àti àwọn ilé ẹ̀kọ́ gíga láwọn ilẹ̀ òkèèrè wa lórílẹ̀‐èdè káàkiri àgbáyé táwọn orílẹ̀‐èdè ńlọ káàkiri. ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí ni wọ́n ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ ẹlẹ́nu 8 kan láti tanná wádìí àwọn ilé ẹ̀kọ́ gíga aládàáni tí wọ́n dá sílẹ̀ láti bí ọdún 15 sẹ́yìn. ìgbìmọ̀ náà tí ọ̀jọ̀gbọ́n J.D. Abimji alága fún ni wọ́n tún ní kí wọ́n ṣe ìwádìí àwọn ìwà kòtọ́kàn tí ó ti di mọ́líkì sí àwọn ilé ẹ̀kọ́ gíga àti ilé ẹ̀kọ́ gíga ilẹ̀ òkèèrè àti orílẹ̀-èdè yìí lára. mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n Tahir Mamman San tí ó ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ náà lọ́jọ́ ìṣẹ́gun nílùú Àbújá sọ wípé eléyìí yóò ṣe àǹfààní o láti ṣe àwọn àfọ̀mọ́ kan ní ẹ̀ka ètò ẹ̀kọ́ àti láti buyì fún ẹ̀ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Mama tún jẹ́jẹ́ wípé gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n ti gba ayédèrú ìwé ẹ̀rí láti yálà ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè yìí ni tàbí ní òkè òkun ni àwọn yóò ṣe àfihàn wọn o tí àwọn yóò sì gba iṣẹ́ lọ́wọ́ wọn àti wípé àwọn tún fi ojú wọn iná òfin. tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀rọ̀ kan tí ó ń jà àwọn ìrìn lọ́wọ́ tí wọ́n ń pè ní degree mill, ìyẹn fífún akẹ́kọ̀ọ́ ní ìwé ẹ̀rí lọ́nà tí kò bá òfin mu ní ó wáyé o lẹ́yìn iṣẹ́ ìwádìí kan tí oníròyìn abẹ́nú kan tí ó ṣe níbi tí ó ti gbìyànjú tí ó sì gba oyè ìmọ̀ ìjìnlẹ̀ láàrin ọ̀sẹ̀ 6 péré tí ó sì tún láǹfààní àti ìgúnlé ìsìnrúùlù ọlọ́dún kan lábẹ́ àjọ tí ó ń rí sí ìsìnrúùlù NYSC ní orílẹ̀-èdè wa Nàìjíríà. nínú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ ní ṣé kò sí kókó kan ẹ̀jẹ̀ sáré tún bí ẹbí méjì kan wá tí ó kù lọ́wọ́ mi bí kó má di pé lọ́wọ́ kà fáwọn ará àdúgbò wa ti bá délé o. wọ́n ní gómìnà Adeleke ní ó ti ṣe ìkìlọ̀ fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n yàgò fún ìwà àjẹbánu bákan náà lórí bí wọ́n ṣe yọ igbákejì gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Rauf Adéníyàn bí wọ́n ṣe yọ nípò nígbà tí ó wà lórí àlééfà nígbà náà ìyẹn àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti lọ ẹjọ́ tí ó pè nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn wọn ní ilé ẹjọ́ náà tí wọ́n ṣetán tí wọ́n gbọ́ ìgbẹ́jọ́ náà ní ọjọ́ 6 oṣù kejì ọdún tá a wà yìí o. nínú ìwé ìròyìn Nigerian Tribune ni mo ti rí àwọn èèyàn ọ̀hún láàárọ̀ òní. tó àbí ká máa lọ nínú ọ̀dọ́kù.
ẹ ṣe tí ẹ wà mẹ́ẹ̀ tí ẹ láǹfààní àti gbọ́ wà lẹ́ni o èyí náà ní ọjọ́ kẹwàá oṣù kìíní ọdún 2023 ẹ má wà gbàgbé 2024 ṣó tó padà sẹ́yìn ní ọlọ́run ní dáhùn padà sẹ́yìn lágbára náà ó ti mọ́ra ní ọdún 2024 náà lá máa wà láṣìwà báyìí níbí náà ni a ti máa tàtàkùnsẹ̀ ẹ má wà gbàgbé pé ẹ láǹfààní àti darapọ̀ mọ́ wa níkànnì kẹ́yìn náà di ẹbí wa kẹ́ máa wo àwọn ètò wa lóòrèkóòrè kẹ́ máa fún wa ní ìwúrí torí pé bí àwa ṣe wà níbí tẹ̀ bí àwa ṣe wà níbí kẹ́ máa wò wá lórí àwọn tá à ń ṣe náà ni ó lè jẹ́ ìwúrí fún wa ní ìkànnì Jígí Alára Olúwaṣe olóko tí mò ń jẹ́ o Adeoye olóko fádà mi á tún pàdé ara wa níwòye ọ̀la kó dàbọ̀. Funmilayo Adesewo òun lórúkọ tèmi káfíńrì pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó aréde pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV. láti Prison 24 TV àtúngbé tuntun dé. èrò aráyé lónìí. bọ́ọ̀lù báyọ̀ lókè àgàbàrí àtúngbé o. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. èrò aráyé lónìí. làwọn ará ìlú ń sọ ìròyìn sí lóríṣiríṣi. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. èrò aráyé lónìí. ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. èrò aráyé lónìí. 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 ṣé wọ́n ń gbọ́ ṣọ́ńtẹ́tì àwọn tí ọ̀rọ̀ kan ń ṣọ́ńtẹ́tì ṣé wọ́n ń gbọ́ òun ṣọ́ńgbọ́ṣá àwọn aláṣẹ orílẹ̀-èdè wa ṣọ́ńgbọ́ṣá. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòro ọ̀rọ̀ yìí já sí ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ táwọn ní pápá ṣòro ọ̀rọ̀ yìí já sí ibi tó bá tábà ó yẹ ká lè tún bẹ̀ ṣe. àwọn adarí wa àwọn olóṣèlú wa ó yẹ kí gbogbo wọn lè gbọ́ kí wọ́n lè ṣàtúnṣe. kọjọ́ ọ̀la dára kí Nàìjíríà kó lè dára àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè ṣàdúrà fún wa. àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ lè téńté ojú tó lé ojú tó kó káyé ojú tó kó ìròyìn jákèjádò àgbáyé lórí èrò ara ìlú mi. àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ lè téńté àṣà tó gorí ọ̀pẹ̀rẹ̀ ojú tó lé ojú tó kó káyé ojú tó lé ojú tó kó ìròyìn jákèjádò àgbáyé lórí èrò ara ìlú mi. láti Prison 24
24 TV àtúngbé tuntun dé. èrò aráyé ló ní. bóun bá yọ lókè àkàbàrí ẹ̀gbọ́n o. èrò aráyé.